Africa Content TV. Baba, ẹ kọjú báyìí, ẹ kọjú báyìí, ẹ kọjú báyìí. Baba, Baba, come Yes. This is who now. Then what you're doing here, I don't mean. Bye ma. Assalamu alaikum. Wa alaikum salam. Àmín. Lo, bóyá tá bá ti record tá fẹ́ record bẹ́ẹ̀ ṣe já lọ́dún pa. Olówó akọ́ba tó máa block bẹ̀rẹ̀. Amina. Oh, yeah.